Ẹ káàárọ̀ àkú ojúmọmọ ní gbogbo ibikíbi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ wa ìkànnì Adẹ́rìn-ín-Pòṣónú ìkànnì ìfẹ́yín ẹ̀ 32 FM 94.9 eléyìí tá a kalẹ̀ sí àjà kẹrin ilé àwọn àgbẹ̀ Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ẹ káàbọ̀ sórí ètò òṣèlú láàárọ̀ tòní. Peter Ọlásùpọ̀ Captain Peter olórúkọ tèmi. Ẹ káàárọ̀ o. Lórí ètò òṣèlú láàárọ̀ yìí, ọ̀kan pàtàkì lára àwọn àgbà mọ́jẹ̀lú bàjẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, bàbá ń sọ̀rọ̀ nípa àwọn akọ̀ròyìn tí wọ́n dánu dáńtọ́ tẹ́jẹ́ akọni akọ̀ròyìn, alága tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ ìwé ìròyìn Daily Times, Àràbà tilẹ̀ Rẹ́mọ, Bọ́ba Gúnwà Tàgọ́ Òwòyè, akọgun ilẹ̀ Ìjẹ̀bú, Ìrókò tilẹ̀ Yewa, ààrẹ àgbà Akíntẹ́dẹ́, ọ̀túnba wúwo bí òwú tìlú Èkó, irúnmọlẹ̀ Ìsámúrè, jagun Oòduà tilẹ̀ Yorùbá, akọgun Tọ́lá Adéníyì Abasahi. Ẹ káàárọ̀ sà. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta sà. Ọjọ́ mẹ́rin pẹ̀lú, mo dúpẹ́ púpọ̀. Bó o nílẹ̀ Gẹ̀ẹ́sì? Ẹ dárúkọ ìlú mi dáadáa, Ìsámúrò. 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 Irúnmọlẹ̀ Ìsámúrò. Ìsámúrò ìrìwọ̀ ṣàpòkù ṣàpò ọdẹ ṣàpò ikùn ríbi kọ́yàn sí ọmú rọ̀bọ̀tọ̀ oríkì Ìsámúrò nìyẹn. Then awúwo bí owú. Awúwo bí owú. Alágbẹ̀dẹ awúwo bí owú tí Ìjẹ̀bú Ifẹ̀, ìlú ìyá bàbá mi. Ààrẹ ológun dúdú ni oyè kan fi mí jẹ lẹ́kọ̀ọ́. Ààrẹ ológun dúdú. Bẹ́ẹ̀ni, ẹ máa bẹ́ tó yín lọ. Oyè pọ̀ nílẹ̀ Yorùbá. Jagun Oòduà tilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni, Ọọ̀ni Ṣíyọadé Adúpẹ́. Ní ọjọ́ 29 oṣù karùn-ún tá a wà yìí. Bẹ́ẹ̀ni, ọjọ́ 9 lé ní. Lẹ́pẹ́ ẹni ọgọ́rin ọdún lókè erùpẹ̀. Báwọn ṣe kọ sínú affidavit nìyẹn pé 80 ọdún. Ọgbọ́n òde tàṣe ẹ̀ẹ́jọ́ ẹni tó pé 80 ẹ dàbí bàbá 30 40. Èmi tí mo mọ̀ pé mo ti fẹ́ pé 90 pàápàá. Ọgbọ́n òde wa ń ta sí ilẹ̀ ń ta bíọ́bíọ́ ṣe mọ́ fọwọ́ mú yín. Ẹ̀mọ̀ gbogbo tá a máa ń wò lára àgbàlagbà ká. Adúpẹ́ lọ́wọ́. Ẹ̀yin lẹ̀ ń fò tẹ́ ń ta bíọ́bíọ́ yìí. Adúpẹ́ lọ́wọ́. Màmá tó bí mi ọdún 96 náà lọ. And títí di ọjọ́ yẹn wọ́n máa ń wá sókè kejì ibi tí mò ń gbé àbókè kẹta nílé mi níjẹ̀bú. Wọ́n máa ń gùn kẹwàá kí mi. Wọ́n lo àwọn òlò kankan. Inú tẹ̀ ń bí mi máa ń pẹ́ àwọn àjẹ́ náà pa wọ́n ní 96. 96 àwọn àjẹ́ ló pa màmá. Tó ọ̀jẹ̀ kan pọ̀ 100 ọdún. Bàbá yín kọ́? Bàbá tètè lọ, olùkọ́ lọ palẹ̀ mọ́ fún ìyàwó tó ń bọ̀ ni wọ́n tètè lọ. Àwọn ò pé 100 ọdún ṣùgbọ́n ó lé 90. Ẹ bá wá wẹ̀yìn wò ìrìn àjò dídí 100 ọdún yìí kì í ṣe kèrèmí. Kí làwọn nǹkan tẹ́ rántí tẹ́ ògbà tó mú yín ta kébékébé? Mi ò lè ọ̀pọ̀ èèyàn lè ọdún tí wọ́n bá lo 100 ọdún ní orí ìyẹ̀pẹ̀ ilẹ̀ ó ṣòro láti sọ láàrin wákàtí kan, láàrin wákàtí méjì, láàrin ọjọ́ mẹ́ta bí wọ́n bá fẹ́ sọ ìtàn. Ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀, mélòó ń fẹ́ wí, mélòó ń fẹ́ bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀. Ṣé pé mo bẹ̀rẹ̀ sí ní kéwì láti ọmọ ọdún 14 ni àbí pé mo kọ̀wé lọ́dún 16 tí wọ́n ń ta kiri, èwo ní fẹ́ sọ? Àbí pé mo ní àwọn ẹgbẹ́ mi ní school níjọ́ náà lọ́hùn ní àgọ́ òwe pé àwọn kan fẹ́ gba ipò principal ọ̀gá iléèwé, mi ò dẹ̀ fẹ́ kán gbà. Mo kó gbogbo àwọn ẹlẹgbẹ́ mi jáde tó ń pè ní rebellion, mo dẹ̀ pariwo káàkiri. Àwọn kan fẹ́ gbapò principal, èyí sì wà lẹ́yìn principal. Bẹ́ẹ̀ ni òyìnbó ni principal wa, àwọn kan tí ojú ń kán wọ́n fẹ́ gbapò torí pé Yorùbá tó wà ń bẹ̀ kí òyìnbó yẹn ti dé wọ́n gbógun tí wọ́n lè lọ. Òyìnbó wá dé ó lọ́dún méjì wọ́n fẹ́ tún lé lọ káwọn lè di ọ̀gá. Wọ́n àtàkù wọ́n káwọn ẹgbẹ́ jáde. Ọmọ ilé ẹ̀kọ́ takú. Ọmọ ẹlẹgbẹ́ ni àmọ́ ṣé mo ti ń kọ̀wé láti bí ọdún 13 mo ti gbé
ṣe bọ́ọ̀dù náà ń pè, mo ti gbé àpótí ńlá kan àbí sí ara ògiri tí mo pè ní àwọn oníròyìn kéékèèké tí mo kọ nǹkan sí, máa bú tíṣà, máa bú ọmọ iléèwé gbogbo lójoojúmọ́ ní ibẹ̀. Gbogbo ìròyìn tó ń lọ nígboro àti ní iléèwé máa ń kọ síbẹ̀ ní 1959 nìyẹn. So eléyìí 1962. ọmọ líle ní láti lè. Wọ́n tíṣà kan Fọlábí College ló ti jáde, ó parọ́ mọ́ èèyàn kan, mo wá kọ síbẹ̀ the liar from Fọlábí. Títí English teacher mi dẹ̀ ní tó lọ pa àwọn òbí mi tó ní kí láti máa ṣe tọmọ yìí sí tó rọ lọ́hùn. So ìgbà tí mo kọ́ àwọn iléèwé jáde tá bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri àgọ́wé no baka no school, no baka no school. A rí i pé ìlú mi tìtì ń jọ yẹn, ṣùgbọ́n mo rí i pé wọn ò bà ìlú jẹ́, wọn ò dá wọn bá kankan jẹ́. Mo sọ fún wọn, àwọn ẹlẹgbẹ́ mi jọ ń lọ, a sì dúpẹ́ pé wọn ò rí ọ̀gá yẹn lé lọ. Ṣùgbọ́n àwọn tó jẹ́ alága, àwọn tó jẹ́ alábòójútó iléèwé tó ń pè ní Board of Governors, kábíyèsí wa ń jọ̀nà lọ́hùn, ọba David Maloni tí Ọ̀ṣẹ́mi òun lálága. Wọ́n rí i pé bí mo ṣe kó àwọn ọmọ iléèwé jáde, ó tako òfin iléèwé yẹn. So wọ́n á fi ẹgbàá bíi 24 dá 16. wọ́n fi ya pattern 24. wọ́n fi ya àwòrán sí CD. Wọ́n sì ní kí n máa lọ rọ́kúnlé fún. Àwọn òbí yín ò bínú wá? Wà ní wọ́n lé mi kúrò ní iléèwé pé mo ṣe lè ní káwọn ọmọ iléèwé jáde, pé mo kò jẹ́ kán ṣe rebellion. Wọ́n kọ́ ni wọ́n máa lé mi fún bí ọ̀sẹ̀ 6 ìjọ náà lọ́wọ́ àbí ohun, ṣùgbọ́n wọ́n tún dáríjì mi pé kí n lọ ọ̀sẹ̀ 4 péré. Wọ́n fi dá mi padà. Ìgbà tí mo tún wà ní yunifásitì náà mo tún ṣe bẹ́ẹ̀. Alọ́gà kan jọ náà tó jẹ́ ọ̀gá ibi tá à ń gbé, wọ́n sọ pé kó máa ń jí àpò ráìsì. So mo tún pa àwọn ẹlẹgbẹ́ mi jọ náà lọ́hùn. Àwọn bíi 6 àbí 7 àlọ́ba ibi tó ń gbé. Pòfẹ́sọ̀ ló pè rẹ̀, àlọ́ kà mọ́ ibi tó ń gbé. Ẹ̀yin ò gbà o. Láago 2 òru, kó gbé àpò ìrẹsì kó gbé sórí. Kó olùkọ́ yín ní yunifásitì gbé àpò rẹ̀ sì tó jí gbé kó gbé sórí. Ẹ ti mólè. Láti ilé àgbèdè ibi tí ní hall ibi tí mo wà. Ìjọ náà lọ́hùn. Àwọn yunifásitì ò mọ̀ pé àwọn gbàlejò. Wọ́n mọ̀ àbí kí lẹ gbé mì láti dojúkọ pé ntọ́gà wá sí ìdá. Mo rò pé bí Olódùmarè ṣe dá mi nìyẹn. Mi ò fẹ́ ìrẹ́jẹ, mi ò fẹ́ ìwà tẹ̀mbẹ̀lẹ̀kun, mi ò fẹ́ kéèyàn máa tàpá sófin, mi ò fẹ́ kéèyàn máa ṣe nǹkan tí ò tọ́, kó máa fìyà jẹ mẹ̀kúnnù, kó máa fìyà jẹ ọmọléèwé, kó máa fìyà jẹ ẹnikẹ́ni. So ẹnikẹ́ni tí ibikíbi tí máa rí pé àwọn kan fẹ́ máa fìyà jẹ èèyàn, egungun mi máa ń le síbẹ̀ láti rí i pé mo gbìyànjú láti sọ pé àwa ò gbà. So mélòó nǹkan tí mò ń sọ pé mélòó ni fẹ́ sọ ní ọgbọ́n ṣé ti wí ní àbí pé ká kọ̀wé, ká tàwé, ká máa kiri ìwé káàkiri. Àbí tí kẹ́ sọ̀rọ̀ tako àwọn ọmọ ológun. Àbí kí n da màálù láti Ìbàdàn dé Ìjẹ̀bú, àbí wo ni kí n sọ. Darandaran ni. Mo dáràn. Láì ṣe Fúlàní. Mi ò kì í ṣe Fúlàní. Ẹ̀gbọ́n bàbá mi, ọ̀nkù wọn, àbúrò ìyá bàbá mi, àwọn ló ń ta màálù jù ní Ìjẹ̀bú ìjọ náà lọ́hùn. Wọ́n ní ọgbà màálù bí 100, bí 200, bí 300 wọ́n máa ń ta màálù. So wọ́n máa ń lọ kó wa láti Ìbàdàn. Ìgbà mìíràn wọ́n lè ní kí bàbá mi lọ sí Kòǹtàgòrà àbí kó lọ sí ilẹ̀ Haúsá lọ rà wá. Ìgbà míì àníkà wọ́n á lọ kó ní Ìbàdàn. Gẹ́gẹ́ bí ọmọ tó fẹ́ràn ká máa wá tọpinpin, ká jáde, ká ṣe gbẹ, mo lọ bá wọn. Màá lọ bá aago 7 ńrọ̀lẹ́ àbí aago 9 la máa kúrò Ìbàdàn. Tá máa dá màálù dé Ìjẹ̀bú. Ìjẹ̀bú dé. So mo ṣe ọdún 12, 13. Ẹ kú ara fẹ́ra kú bàbá Ayọ̀ Adébánjọ. Ó ṣe ní láàánú, ṣùgbọ́n bàbá dàgbà, wọ́n dẹ̀ lo ìgbésí ayé dáadáa kọ́ náà fún kẹ́ wọn. Kírú wọn tó tún wá láyé àtúnṣe díẹ̀. Ṣé pé a lè má nírú bàbá Ayọ̀ Adébánjọ mọ́?
agbóláyà bí àrá ni, kò sí nǹkan tí ò lè sọ. Nǹkan tó bá ti rí pé ọ̀nà tó ń fẹ́ tọ̀ nìyí, gbogbo yín bá sọ pé egungun wà ńbẹ̀, òkúta wà ńbẹ̀, iná wà ńbẹ̀, bàbá máa kọrí síbẹ̀ ni. Wọ́n rán yàn iṣẹ́ gẹ́gẹ́ bá àwọn ọmọ ìsìn ṣe ń sọ. Bàbá rán yàn iṣẹ́, ọkùnrin ogun ni wọ́n sì fẹ́ràn Yorùbá púpọ̀, wọ́n fẹ́ràn ilẹ̀ Yorùbá púpọ̀. Àwọn akọ sọ pé bàbá kò bá wọn sọ̀rọ̀ Yorùbá nation, kò bá wọn sọ̀rọ̀, òye wọn ni. Nǹkan tí bàbá yẹn máa ń sọ ni pé tá bá ní ká tún lù ṣe, ká tún tò, tán bá gbà kò dọ̀mú ìyá ẹ̀ mọ̀. Nǹkan tó ń sọ ni kò sí bọ́n ṣe máa sọ́jú ẹ̀ náà lọ pé tá bá gbìyànjú, tá sọ, tá wí, tá ké, tán gbọ́, kò lọ sí ibi tó ti ń bọ̀. Àti pé àwọn èèyàn lè máa ní kí àgbàlagbà máa ṣòro bí èwe. Bàbá ìgbà tó ń sọ̀rọ̀, bàbá tó ti pé àádọ́rin, ọgọ́rin, àádọ́rùn, a ò lè máa rò pé bàbá yẹn máa sọ̀rọ̀ bí irú àwa tá a jẹ́ èwe sí wọn. Wọ́n a ò lè máa kí bàbá yẹn kó gbé páálí sórí kó máa sọ pé àwọn ń ṣe ìwọ́de, nǹkan tó ń pè ní demonstration, àbí wọn ò lè ṣe gbogbo àgbà ní. So ní bí àgbà ṣe máa ń gbé ọ̀rọ̀ sílẹ̀. Ṣùgbọ́n bàbá yẹn wọn ò fara mọ́ pé kí ìyà jẹ Yorùbá. Ó sì wà lọ́kàn wọn pé tí gbogbo ẹ̀ tó bá ṣe é tò, kí olùkàkú máa lọ lò kí ìjọba Yorùbá kó wà fún Yorùbá. Ṣé pé ǹjẹ́ àṣìwá lè ríru bàbá Ayọ̀ Adébánjọ mọ́? Irú wọn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan náà máa ń wáyé. A lè má ti ríru wọn bí ọdún 10, bí 20 ọdún, bí 30 ọdún, ṣùgbọ́n irú wọn á tún wà. Ọlọ́run ò dákẹ́, Ọlọ́run kò ṣíwọ́ iṣẹ́. So bó ṣe ń dárò àwọn èèyàn takuntakun bẹ́ẹ̀ yẹn, wọ́n á tún wo Ọlọ́run tó bá rí pé ìyà Yorùbá tó ń pọ̀ ju bó ṣe wà yìí, Ọlọ́run á tún gbé lòmíì dìde tó máa ṣe bí Bàbá Adébánjọ. Irú Afẹ́nifẹ́re tó pín méjì nígbà tí bàbá wà láyé, ṣó ṣeé ṣe báyìí káfẹ́nifẹ́re dẹyọ kan ṣoṣo? Torọ́pọ̀ gbà pé àìsowọ́pọ̀ Afẹ́nifẹ́re okùn tó ń fìyà jẹran Yorùbá. Àwọn tó jẹ́ kí Afẹ́nifẹ́re kó pín sí ọ̀nà 2, 3, 8, wọ́n mọ̀ra wọn, wọ́n sì ní ìdí pàtàkì tó ń fi ṣe bẹ́ẹ̀. Because ní ayé bàbá wa Awólọ́wọ̀ àti lẹ́yìn tó ń ṣe lọ láyé bàbá Ajásin àbí bàbá Adésànyà Ibrahim kò pín wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí. Ṣùgbọ́n ìgbà tó yá, àwọn tí ìpín wẹ́lẹ́wẹ́lẹ́ máa jẹ́ àǹfààní fún náà gbárùkù pé kó dàrú. Ṣé wọ́n pè tí Afẹ́nifẹ́re bá dúró gẹ́gẹ́ bí ìjọ àbí ẹgbẹ́ tí gbogbo Yorùbá lọ́wọ́ ń bẹ̀, á ṣòro láti tako ẹgbẹ́ yẹn. Ṣùgbọ́n tó bá pín wọn sí wẹ́wẹ́, a lè bá sọ nínú wọn kó dá látakò ara wọn. A lè rí ibi kó wọn tí ògiri wọn bá ti lanu, aláǹgbá rí ibi kú síbẹ̀. Kì í ṣe pé lẹ́nu lọ́lọ́ ìlà Afẹ́nifẹ́re ti pín sí 2, 3. Tẹ́ bá rántí, wọ́n ti pín sí 2, 3 nígbà tí wọ́n dá Afẹ́nifẹ́re Renewal sílẹ̀. Tí bàbá wa tó wà l'Óṣogbo, kó náà fọ̀run kẹ́ wọ́n sìn, tán jẹ́ olórí wọn. Lẹ́yìn táwọn lọ ni bàbá Senator George Ayé táwọn náà tún jẹ́ ọ̀gá wọn. Then lẹ́yìn yẹn, Afẹ́nifẹ́re míì tiẹ̀ ní Afẹ́nifẹ́re kan tún wà tí Afẹ́nifẹ́re Renewal ní ti Honourable Wálé Ọ̀ṣun, so Afẹ́nifẹ́re ti fẹ́ pín sí 2, 3, 4 lóríṣiríṣi. Èyí tó wá jẹ́ tí gbogbo èèyàn wá pariwo lé ní tí wọ́n síta ní ìgbà tó yẹ pé àwọn bàbá arúgbó méjì tó dà pé èdèàìyedè wá láàrin wọn. Because kó tó dìgbà yẹn, bàbá Adébánjọ àti bàbá Fásọ̀rántì wọ́n wà ní ìrẹ́pọ̀ gan-an. Kò sẹ́ni tó tẹ̀ rí àárín wọn. Wọ́n jọ bọ̀wọ̀ fúnra wọn. Wọ́n fẹ́ràn ara wọn. Bàbá Adébánjọ máa ń lọ sí Àkúrẹ́ púpọ̀. Ṣùgbọ́n bàbá Fásọ̀rántì dàgbà ju wọn lọ bí ọdún kan àbọ̀dún méjì. Wọn sì fi gbogbo ara ní àlàáfíà bíi ti bàbá Adébánjọ. So ó rọrùn fún bàbá Adébánjọ láti máa wò wọ́n ju pé kí bàbá Fásọ̀rántì wá máa wò bàbá Adébánjọ. Ṣùgbọ́n
wọ́n jọ fẹ́ràn ara wọn, wọ́n sì jọ wọ́n bọ̀wọ̀ fúnra wọn àti bàbá Ọláníhun tó lọ. Ṣùgbọ́n ìgbà tí ó wá di pé èdèàìyedè dé ní ẹnu lọ́lọ́ yìí, kó tó pé wọ́n bẹ̀rẹ̀ ìjọba, wọ́n fẹ́ ṣe ìpolongo ìbò nǹkankan, tí ó bá Adébánjọ sọ pé ó yẹ kán jẹ́ kí Ìgbò, àwọn ìran Ìgbò kan tẹ̀ ṣe olórí ìlú, kan tẹ̀ fún wọn láyè. Òun ni àwọn kan tán nífẹ̀ẹ́ sí àbá yẹn lórí kan jọ ń takora wọn, èdèàìyedè wá dé, ló dàbẹ̀ ni pé wọ́n pín sí méjì. Ṣùgbọ́n mo mọ̀ pé tí bàbá Adébánjọ fi lọ jẹ́pẹ́ Ọlọ́run, wọn ò ní ìkùnsínú kankan sí bàbá Fáṣọ̀rántì. Torí tẹ́ bá wò ó, wọn ò sì sọ̀rọ̀ wọn láburú rárá. Mi ò dẹ̀ pé bàbá Fáṣọ̀rántì náà wọ́n ní ìkùnsínú kankan sí bàbá Adébánjọ. Àwọn àgbààgbà méjì wọ́n nífẹ̀ẹ́ ara wọn, wọ́n sì bọ̀wọ̀ fún ara wọn. tí ẹ bá wo ìran Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tí ń dálẹ̀ ní máa pín gbò bá dàrin kan. Yorùbá Council of Elders wà, ó tún dàrin kan wọ́n tún dá Council of Yorùbá Elders sílẹ̀. Yorùbá World Congress náà wá, gbogbo rẹ̀ ẹ̀kan náà bó bá ṣe wá náà ló ṣe ń padà. Bí káwọn kan pín, kí àwọn ọlọ̀tẹ̀ dá dúró, káwọn kan láwọn ò bára wọn dọ́gba. Kí ló ń fà á? Ìjọ ìran Yorùbá ò ní ẹgbẹ́ kan ṣoṣo tí yóò mọ ṣojú ọmọ Yorùbá ń bí gbogbo. Gbogbo ibi la ti ń pàdé alẹ́, kò sí ibì kan náà láàrin àwọn òyìnbó, láàrin Germans àbí British àbí àwọn French àbí nǹkankan. Kò síbi tí ò kì í sí èdèàìyedè, kò sí ibi tí ẹgbẹ́ máa ń wà tán kì í pín, ọ̀bí tí àwọn ìran kan máa ń wà tán kì í pín, tán kì í lálátakò láàrin ara wọn. Kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan, kì í ṣe Ìgbò nìkan, kì í ṣe Haúsá nìkan, kì í ṣe àwọn Tífì nìkan, kì í ṣe àwọn Ìjọ nìkan. Gbogbo ẹ̀yà t'Ọlọ́run dá sáyé wọ́n máa ń ní ìdí kan àbí kejì tán fi máa jọ tako ara wọn, tán sì máa pín. Láàrin ẹbí gan, àwọn ọmọ ìyá tó bá jẹ́ àwọn ọmọ ìyá nígbà míì gan, wọ́n á pín. Bàbá lè bímọ 4, kí 3 wà ní ojú kan, kí 3 míì wà lójú kan. So mi ò fẹ́ ká máa sọ pé bóyá àwọn Yorùbá wọn ò sí ní ìrẹ́pọ̀ àbí wọn ò wà ní ìkan, pé ìgbà wo náà máa wà ní tí wàhálà bá dé. Gẹ́gẹ́ bí mo ṣe mọ Yorùbá, bí mo ṣe mọ̀ wọ́n tó nípa ọgbọ́n tèmi, ìmọ̀ tí mo ní, tí nǹkan bá dújú ẹ̀ gan, Yorùbá máa ń sowọ́pọ̀ ni. Ìgbà tí 1964-65 nígbà tí gbogbo ẹ̀ dàrú, Yorùbá tán bẹ̀rẹ̀ wẹ̀tẹ̀, Yorùbá kan ṣo ní àwọn kan, wọ́n kan fi pé eléyìí Yorùbá ò gbà ní. Àwọn tó wà ní apá kan, tá bá dá 100, tá bá dá nǹkan sí ọ̀nà 100, tá bá pín sí 100, àwọn bíi 90 ló wà lójú kan, àwọn bíi 10, àwọn bíi 10 tó kù ló wà lójú kan. Ìyẹn fi hàn pé Yorùbá pọ̀ lójú kan, wọ́n pọ̀. Tí nǹkan bá tún dójú ẹ̀ nílẹ̀ Yorùbá, ìkan náà máa èrò wọn lọ sọ́kan náà. Ṣùgbọ́n ní pé kò tíì sí nǹkan tó jẹ́ gbòógì tó ń dà wọ́n láàmú tàbí tó mì wọ́n lógbòlògbò. Yorùbá máa ń dàbẹ́ ni pé wọn ò sí lójú kan. Ìyà ò ní bí àwọn ráìsì, ìyà ò ní kọ́lọ̀. Ìyà nìyà ń jẹ́. Kò sí pé ìyà kan pupa ni àbí ìyà kan dúdú ni. Ebi kan ò kì í ṣe dúdú, kébi kan jẹ́ pupa àti kébi kan jẹ́ àwọ̀ ewé. Ebi lebi ń jẹ́. So tí ìyà bá dé tó jẹ́ ìyà, gbogbo èèyàn mọ̀ pé ìyà ni. So tí ìyà bá dé, Yorùbá wọ́n sowọ́pọ̀. Akọgun Tọ́lá Adéníyì, ẹ jẹ́ ọ̀kan lára àwọn tí àwọn lọ́balọ́ba fi jẹ ọ̀pọ̀lọpọ̀ oyè káàkiri ìlú fún àwọn ipa takuntakun tẹ́ ẹ ti kó àti bẹ́ẹ̀ ṣe máa ń sọ òótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà Yorùbá ló ń yàgò fún ìbéèrè tí mo fẹ́ béèrè yìí, tí kálukú ò fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ti joyè káàkiri láàrin Ọọ̀ni Ilé Ifẹ̀, kábíyèsí o, àtàláàfin tìlú Ọ̀yọ́, kábíyèsí o, ta gan l'aṣíwájú ọba láàrin àwọn méjèèjì? Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn ọ̀dọ́ ìran Yorùbá
ni wọ́n ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀yin àgbààgbà pé ta gangan la ṣíwájú nínú àwọn méjèèjì tẹ́nìkejì ó tẹ̀lé. Kò lè rárá. Àwọn òyìnbó tó ń wá tí àṣà wa, èdè wa, ìtàn wa tí ò yé wọn, wọ́n dàbẹ̀ ni pé wọ́n da òkúta sí gàrí wa ń gbà yẹn. Ìgbà táwọn olóṣèlú náà tún dé, wọ́n fẹ́ fi àwọn ọba sábẹ́ wọn, wọ́n fẹ́ gba agbára lọ́dọ̀ àwọn ọba. Làwọn náà tún dá ìrìnkèrindò sílẹ̀ tó yẹ pé wọ́n máa sọ pé lágbájá wà lẹ́yìn lágbájá àwọn máa fún ní owó oṣù báyìí. Ìgbà kan ní ọba ìṣàrà tó yẹ pé kọ́bọ̀ ni owó oṣù tó ń fún. Tó bá pé èèyàn rò pé nígbà yẹn ọba ìṣàrà ọ̀dẹ́mọ nígbà yẹn bàbá Akínsọ́yà pé kọ́bọ̀ ni owó oṣù ẹ̀ tó sì ń san bíi 40-60 fún ọba Ìpẹ́rù àbí ọba Ògèrè àbí ọba ìyẹn àwọn tó bá fẹ́ sọ lọ́sọ̀ pé nígbà yẹn ṣe bí ọba Ògèrè ń gbowó ju ọba ìṣàrà kéré sí ni. Wọn ò ní mọ inú ipò nǹkan tó fà á tó fi rí bẹ́ẹ̀, nǹkan táwọn òyìnbó ń pè ní circumstance. Sọ̀rọ̀ mi yé yín. So ìyẹn làwọn táwọn kan bá bẹ̀rẹ̀ sí ń sọ ìtàn ìgbà kan mi ò ní gba iye báyìí, ìgbà kan ni Aláàfin gba iye báyìí lówó oṣù. Èèyàn lè fi yẹn sọ ìtàn ìṣẹ̀dálẹ̀. Nǹkan tó wà ní ìyàtọ̀ tá bá mú tàwọn òṣèlú kúrò, tá bá mú tàwọn tó bá fẹ́ máa dá rúkèrúdò ilẹ̀ láàrin Yorùbá, tá bá mú kúrò, ọ̀rọ̀ yìí ò le rárá. Ẹni tó dá ilẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ àti Ọ̀yọ́ ilé tó dójọ́ olódó ìlú yẹn, ọmọ ló jẹ́ sódùduwà, kò sẹ́ni tó lè sọ pé kì í ṣe bẹ́ẹ̀. Ọ̀rànmíyàn ni. Ọ̀rànmíyàn lè dàgbà tó kó tóbi tó láyé kó sọ pé òun ju bàbá òun lọ, nǹkan tó ń kó jẹ́. Sọ̀rọ̀ mi yé yín. Mo máa ń sọ pé ní jagunjagun jẹ́ ẹ̀ lọ́hùn ní orílẹ̀-èdè tó ń pè ní Carthage, Amilcar Barca òun ni bàbá Hannibal. Amilcar Barca náà jẹ́ ọ̀gá àwọn ológun, náà jẹ́ olórí ogun ìlú yẹn gbà yẹn tó máa sọ pé commander in chief. Ìgbà tó ọmọ ẹ̀ Hannibal tó wá dé lé ọmọ ọdún 26 níjọ́ náà lọ́hùn, tóun náà tó wá dé bí akọni, tóun náà tó wá jẹ́ ọ̀gá ológun, kò lè sọ pé òun ju bàbá òun lọ. Kò lè sọ bẹ́ẹ̀. Ní ayé ìsìn Hannibal náà ń dárúkọ ẹ̀ ju àwọn èèyàn ìrántí Amilcar Barca. Ṣùgbọ́n Hannibal tí tó fi jásẹ̀ kò lè sọ pé bàbá òun báwo ni tiẹ̀ ṣe jẹ́. Ọ̀nìrìṣà, àrólé Odùduwà ni. Ọ̀rànmíyàn jagunjagun ni. Ní gbogbo àwọn tí ìran tí Odùduwà tó gbé sílẹ̀, kò sí akíkanjú tó ju Ọ̀rànmíyàn lọ. Ìyẹn á já sí pé Ọ̀rànmíyàn tó lọ sí Benin, tó lọ sí Ọ̀yọ́ ilé, tó jẹ gbogbo ẹ̀, tó tún padà tó jọba gan ní Ilé Ifẹ̀. Ọkùnrin 15 tó ń pè lọ́kùnrin kan ni. So Ọ̀rànmíyàn ó lágbára, ó ní ipò, ó ní iyì, débi tó yẹ pé ní Ilé Ifẹ̀ lénìí ọ̀pá Ọ̀rànyàn wà ń bẹ̀ tá a fi ń ṣèrántí rẹ̀. Ṣùgbọ́n kò lè ju bàbá tó bí lọ, kò lè ju bàbá ẹ̀ lọ. So ní pé ká jẹ́ akíkanjú, ká jẹ́ ológun, ká jẹ́ ẹni tó jà kiri, tó gbé orúkọ Yorùbá ga níjọ́ yẹn lọ́hùn, tó ní nǹkan táwọn òyìnbó ń pè ní empire. Ọ̀rànmíyàn ni. Àwọn àtàwọn ọmọ ẹ̀. Ṣé Ṣàngó tá à ń sọ yìí, òun ni Aláàfin kẹta. Ṣàngó l'Aláàfin kẹta. Ṣàngó gan ọmọ ló jẹ́ fún Ọ̀rànmíyàn. Àwọn wa lè sọ pé kí Ṣàngó ń sì kò lè máa sọ pé òun ju Ọ̀rànmíyàn lọ, kò lè sọ bẹ́ẹ̀. Bí Ṣàngó ṣe lágbára tó, kò lè sọ pé òun ju Ọ̀rànmíyàn lọ. Nǹkan tí mò ń fàyọ ni pé Aláàfin wà láyé tiẹ̀, ó ní ọlá, ó ní iyì,
gẹ́gẹ́ bí jagunjagun, gẹ́gẹ́ bí ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń pè lọ́kùnrin kan tó jẹ́ ikú bàbá yèyé. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá ní àtètèkọ́ṣe ní ìṣẹ̀dálẹ̀ Ọọ̀ni ni. ṣùgbọ́n àwọn kan tó ń wòye wípé ìgbà tí Odùduwà ti kúrò lórí tí wọ́n ti pín àwọn ọmọ ti lọ káàkiri lọ tẹ̀dó wọn ní Abọrẹ̀ kan òun ló wá padà sórí àlééfà Ọọ̀ni. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, ìbáàjẹ́ Abọrẹ̀ ìbáàjẹ́ Abòkè, ẹni tó jọba ní Ilé Ifẹ̀ tó jẹ́ àrólé f'Odùduwà àti Odùduwà fún ẹ̀ tó jọba nífẹ̀ lẹ́yìn Ọbàtálá, lẹ́yìn àwọn tó ti jọba tó ti wà ń bẹ̀ kó tó kan Odùduwà. Wọn ò lè, ẹnì kankan ò lè sọ pé ní ìtàn Yorùbá, ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá pé ẹnìkan wà níwájú Odùduwà, kò ṣeé ṣe. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ, gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí máa ń fún, mo sọ fún bàbá Síjúadé kọ́lọ́run dẹ̀lẹ̀ fún wọn pé tí bá jẹ́ mi ní Ọọ̀ni, mi ò ní lọ sí ìpàdé lọ́balọ́ba, kò sí nǹkan tó, Ọọ̀ni ga jù yẹn lọ. Ọọ̀ni rìṣà ni. kí wọ́n ṣèpàdé kí wọ́n má bọ̀ wá. Ọọ̀ni ò kì í lọ sí ìpàdé. Ṣùgbọ́n ayé máa ń yí padà ní, ìgbà máa ń yí padà ní. Ayé òde òní yàtọ̀ sí ayé àtijọ́. Téèyàn bá wà láyé, ibi táyé bá yí sí náà ló máa bá wọn yí sí. Àṣà, ipò, nǹkan kan náà máa ń yí. Ìgbà kan kẹ̀m̀bẹ̀ ṣòkòtò gbàǹgbà là ń wọ̀, ìgbà kan ṣòkòtò tínrín là ń wọ̀. So báyé ṣe ń yí nìyẹn. Ìyẹn ló lè fà tó pé àkókò tí Ọọ̀ni ò gbọdọ̀ jáde, tí wọn ò gbọdọ̀ rí níbí, àkókò yẹn ti kọjá. Ayé ìsìn Ọọ̀ni ẹni tó bá jẹ́ Ọọ̀ni tó jẹ oyè yẹn, tó jẹ ọba, tó jẹ oyè Ọọ̀ni ní ayé ìsìn, láyé òde òní, ó gbọ́dọ̀ bá ìjọba ṣe, ó gbọ́dọ̀ bá àwọn èèyàn ṣe. Sọ̀rọ̀ mi yé yín? Ìgbà yẹn gbogbo ìfẹ́ tá à ń sọ ń gbà yẹn tí Ọọ̀ni jẹ́ Ọọ̀ni, gbogbo ẹ̀ ojú kékeré náà lọ, ṣùgbọ́n ayé ti fẹ̀. Ayé ti fẹ̀. Ẹni tó máa jẹ Ọọ̀ni gbọ́dọ̀ bá wọn ṣiṣẹ́ lórí, ó gbọ́dọ̀ bá ọba Onitsha sọ̀rọ̀, ó gbọ́dọ̀ bá ọba Kánò sọ̀rọ̀, ó gbọ́dọ̀ bá ọba Tiv sọ̀rọ̀. Bí báyé ṣe wà ń sìn nìyẹn. Ibi táyé bá kọjú sí ni gbogbo á kọjú sí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè yín, Ọọ̀ni lọ̀ọ̀ni ń jẹ́. Kí Ọ̀rànyàn kó jẹ́ pé òun ló ní gbogbo, kó má jẹ́ Ifẹ̀ nìkan, kó má jẹ́ Ọ̀yọ́ nìkan lágbára ẹ̀ mọ́, kó jẹ́ gbogbo ayé, kó jẹ́ òun lórí ayé Amẹ́ríkà, kó jẹ́ lórí ayé Britain. Ó mọ̀ pé bàbá oṣù wà ń bẹ̀ tó máa júbà fún. Sọ̀rọ̀ mi yé? Láyé káwọn olóṣèlú àtàwọn tó fẹ́ dà lóru fẹ́ tán bẹ̀ ní sọ ọ̀rọ̀ tó yẹ kán máa sọ, tán ò tẹ̀lé ìtàn. Èèyàn lè jọba ní Ọ̀yọ́ láì tẹríba fún Ifẹ̀, kò ṣeé ṣe. Ẹ já wa sí apá tìpínlẹ̀ Ọ̀yọ́. Láìpẹ́ yìí ló rúgbó wá pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ ṣe ètò àtúngbéyẹ̀wò ìjókòó àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ní wọ́n bá mú pé kí Aláàfin tìlú Ọ̀yọ́ jẹ́ alága láéláé fún ìgbìmọ̀ lọ́balọ́ba. Àwọn mọ́gàjí baálẹ̀ nílẹ̀ Ìbàdàn, àwọn takú pé a máa ṣe yípo ni láàrin Olúbàdàn ti Ìbàdàn kábíyèsí o, Aláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí o, àti Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Àwọn ti Ògbómọ̀ṣọ́, àwọn ti Ìbàdàn, wọ́n sì yarí pé kò lè rí bẹ́ẹ̀ o, kí wọ́n máa gbé káàkiri ni, kì í ṣe àdánìkan jẹ́ tó yẹ Aláàfin tìlú Ọ̀yọ́ nìkan. Kí lè rí sọ̀rọ̀ tí ń bẹ ní? Ọ̀rọ̀ òṣèlú náà ni gbogbo nǹkan tí mò ń sọ yìí. Àwọn tó dá, ìgbà tí ìlú òyìnbó, ìlú tó ń pè ní Britain, tó di pé wọ́n á jọ̀gàrí wa lórí nílẹ̀ Yorùbá àbí ní ilẹ̀ Áfíríkà. Ìgbà táwọn ní ọba níjọ́ yẹn lọ́hùn, tán ní ọba ní Scotland, tán ní ọba ní Ireland, tán ní ọba ní England, tán tún ní ẹnìkan tó jẹ́ bí ọba ní Wales. Àwọn ò ṣe sọ pé àwọn ń ṣèpàdé lọ́balọ́ba lọ́dọ̀ wọn jọ́dọ̀ lọ, wọn ò ṣe. Ìgbà tó ń sọ wá di ẹrú náà di kan pé kí gbogbo àwọn ọba wa àti wọ́n tẹ̀ tún pè ní wọ́n sọ pé House of
ọbas and chiefs àtàwọn ọba àti ìjòyè kan jókòó kan máa ṣe ìpàdé. Kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí ọba ti England àti ọba Scotland gbà tó máa fẹ́ jọ ṣe kan jọ sowọ́pọ̀, wọ́n jọ fúnra wọn fọ́ya fọ́kọ, tó wá di united ni. Ṣé nǹkan tí mo ń sọ yé yín? Ní àwọn ìlú tẹ́ pé wọ́n pọ̀ tán lọ dó síbì kan gẹ́gẹ́ bí ìlú Ayépé ń sìn, àwọn ìlú tó wá síbẹ̀ tán wá jọ gbé ní ìlú Ayépé wọ́n tó bí 7 àbí 6, gbogbo wọn ló ní ọba wọn. Ṣùgbọ́n a sọ pé Òbìrí Ayépé wọn ò bí Òbìrí ṣe jẹ́ pé òun lórúkọ ẹ̀ ló pọ̀ jù ń bẹ̀, wọn ò ẹnìkankan ò yọ ẹnìkankan lẹ́nu ní Ṣàgámù tó jẹ́ pé ìlú tó ní ọba láàrin Ṣàgámù tó jẹ́ tó náà ní adé, wọ́n tó bí 23 ni wọ́n. Tán foríbalẹ̀ fún Àkárìgbò tó jẹ́ pé Makùn tó jẹ́ Àkárìgbò ni àwọn ìjọba làwọn tó bẹ̀rẹ̀ sí sọ pé òun Àkárìgbò ni paramount ruler. Wọ́n ṣe fi Àwùjalẹ̀ ṣe paramount ruler gbogbo Ìjẹ̀bú. Ṣùgbọ́n ní ìṣẹ̀ǹbáyé ọba kan ò ju ọba kan lọ níṣẹ̀ǹbáyé. Baálẹ̀ Kúnlé àti baálẹ̀ Démọ́lá àti baálẹ̀ olùkàkú dúró sáyé ẹ̀ ni. Kò sí pé baálẹ̀ kan ju baálẹ̀ kan gbà yẹn lọ́hùn. Ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ òṣèlú tí wọ́n dé, a wá rí i pé Ìbàdàn, Ògbómọ̀ṣọ́ bí àwọn ibi tí Aláàfin kó àwọn ẹ̀ṣọ́ sí ni, àwọn jagunjagun ló wà ní Ìbàdàn. Àwọn jagunjagun tó wà ní Ìbàdàn jọ́ náà lọ́hùn, gbogbo wọn ló ń júbà fún Aláàfin. Tí ogun bá dé, Aláàfin ló máa pè wọ́n pé lọ sọ síbi báyìí, lọ síbi báyìí. So náà jagunjagun náà jẹ̀ nínú wọn náà máa yan baálẹ̀. Ògbómọ̀ṣọ́ náà baálẹ̀ náà ní. Kó tó di pé Ajagungbadé jẹ̀mbẹ̀ wọn ní 73 ní Ajagungbadé gba lọ fún ládé tó bẹ̀rẹ̀ sí ìjọba. So nǹkan tí wọ́n sọ ń sìn ni pé bákan méjì ni. Tọ́pẹ́ wọ́n fẹ́ fi ṣe tí ètò tá a bá láyé, Aláàfin ò lè wà níjókòó kí ọba kan kó tún jẹ alága lórí ẹ̀. Ọba Ògbómọ̀ṣọ́, baálẹ̀ Ògbómọ̀ṣọ́ tó di ọba lÓgbómọ̀ṣọ́ àbí baálẹ̀ Ìbàdàn tó di ọba ní Ìbàdàn kò lè lóun máa jókòó lórí àga kí Aláàfin jókòó sábẹ́ òun. Kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo sọ pé òṣèlú àtàwọn òjẹ̀lú wọ́n ti dá gbogbo ẹ̀ pọ̀. Àti pé Ìbàdàn tí Aláàfin kó àwọn jagunjagun ẹ̀ sí tán lọ ń júbà fún, Ìbàdàn yẹn ó ti yàtọ̀ sí Ìbàdàn tó wà ń sìn. Ìbàdàn tó wà ń sìn ti fẹ́ gbayì ju Ọ̀yọ́ lọ nípa pé ní ipò tán wà ní pé wọ́n ti fi wọ́n ṣe olórí ìlú fún gbogbo ilẹ̀ Yorùbá tó ti di capital gbogbo ilẹ̀ Yorùbá. So àwọn ìjọba, àwọn òṣèlú wọ́n ti wá gbé Ìbàdàn lárugẹ. Ó ti kọjá Ìbàdàn tá a mọ̀ níbi ìgbà ọdún sẹ́yìn. Sọ̀rọ̀ mi yé yín. So nǹkan tó ń fa gbogbo yẹn, ìtàn jẹ́ ìtàn àti bí gbogbo ẹ̀gbẹ́ ayé ṣe ń yí tó ń yí, ó máa ń fa èdè àìyedè, ó sì máa ń fa gbogbo gbọ́nmisí omi òtó tá ń rí láyé ìsìn. Kí ni kíjọba wá ṣe báyìí? Nǹkan tíjọba máa ṣe ni pé ní èrò tèmi gẹ́gẹ́ bí ààyè Aláàfin ṣe jẹ́, tó yẹ kó fi ìgbà tí bàbá Lámídì wà bẹ́ẹ̀, mi ò tẹ̀rù pé wọ́n máa mú àbá wá pé kẹ́nìkan máa jẹ alága lórí bàbá Lámídì.
tó bá dẹ̀ mú wá bàbá Lámídì Adéyẹmí kò ní gbà, kò ní gbọ́, kò dẹ̀ ní ṣeé ṣe. So mi ò mọ̀ pé àwọn ìjọba náà, àwọn olóṣèlú náà dàgbẹ̀ lẹ́ àwọn náà ló máa yanjú bó ṣe máa ṣe. Ṣùgbọ́n ìjọba pé bí ìtàn, bí ipò Aláàfin Ọ̀yọ́ sí ipò ọba mìíràn ní Ọ̀yọ́, láwọn tó ń sọ Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́ ní Ìbàdàn ní gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, Aláàfin ni ló yẹ kó jẹ́ alága. Tọ́mọ náà ṣẹ̀ṣẹ̀ ń sọ pé tAláàfin bá ṣe alága lénìí kí ọba Ìbàdàn ṣe alága lọ́la, kí ọba Ògbómọ̀ṣọ́ ṣe alága lọ́tùnla. Mi rò pé ó dánmọ́rán tó fún ìran Yorùbá, fún ìtàn Yorùbá, fún ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá wo iṣẹ́ akọ̀ròyìn léyìí tẹ́ yàn láàyò, ẹ bá gbé yẹ̀wò láàrin Ìgbòho ológun, mọ̀ pé wọ́n ti fọwọ́ bá yẹn, yín náà ti fọwọ́ bá wọn rí. Bẹ́ẹ̀ àfọwọ́ bara wa. A ti gba ìṣèjọba aláwọ̀ ara wa dé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ilẹ̀ lè sọ ń pa ẹ̀. Ǹjẹ́ ìyàtọ̀ wà ń bẹ̀ bí? Ǹjẹ́ akọ̀ròyìn gan dàbí iṣẹ́ akọ̀ròyìn tẹ́ èèyàn láàyò mọ́ bí? Iṣẹ́ oníròyìn. Ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀. Ní ìgbà ológun, bá a ṣe sọ pé àwọn ológun lè tó wọ́n tí wọ́n bá tako ológun. Ìgbà wo ló le jù náà méjèèjì? Ní èyí tí a wá ń rí ń sìn, ìgbà àwọn olóṣèlú ó burú ju ìgbà ológun lọ. Mo sọ, mo lè fọwọ́ gbá àyà tó méjèèjì ni mo bá ṣiṣẹ́, méjèèjì ni mo mọ̀ dáadáa. Ìgbà ológun, tí ológun tó jẹ́ olórí ìjọba fún ìpínlẹ̀ kan, bíi pé ológun tó jẹ́ ọ̀gá tó jẹ́ òun ní ìjọba Ọ̀yọ́ àbí ìjọba Èkó, tó bá fẹ́ gbé sàárà ẹ̀ kọjá mọ́ṣáláṣí, ó tún ní ọ̀gá. Ṣùgbọ́n ní ayé àwọn nísinsìnyí, nǹkan tó bá wu òṣèlú tó jẹ́ olórí ìjọba, bóyá ní ìpínlẹ̀ ni o àbí nǹkan tó wù wọ́n náà ń ṣe, wọn ò ní alábàáwí. Ṣe náà ń tẹ̀lé báṣubàṣu, ṣùbàṣùbà, torí pé ní ọ̀nà kìíní kò sí pé ẹgbẹ́ òṣèlú kan wà tó máa sọ pé alága òṣèlú, alága ẹgbẹ́ wa rèé o, tí bá ṣe má ṣe ó máa bá mi wí, kò sí yẹn mọ́. Àwọn tó ń ṣe ìlú ń sìn, àwọn òǹtajà ní. Àwọn olóṣèlú ń sìn tajà ní. Bẹ́ẹ̀ ni wọ́n tajà ní, kò sí ẹgbẹ́ òṣèlú kankan, kò sí ẹgbẹ́ bí ìgbà tá a bá sọ pé a ní Action Group o, àbí a ní UPN o, àbí a ní NCNC o, àbí a ní NPC o, àbí MPN o, kò sí yẹn mọ́. Ìyẹn ló fi jẹ́ pé Fàmílétì Ìtútọ́ba rẹ̀ ṣe ń sọ, àwọn tó wà tó jẹ́ ọ̀gá ìjọba ní ìpínlẹ̀ wọn, àbí wọ́n fẹ́ lè máa bá Ọlọ́run du sọ́mọ̀ lọ, pé sọ́mọ̀ yìí o, ìwọ Ọlọ́run, ayé tiẹ̀ ni ayé tèmi rè. Ibi tí wọ́n gbéra wọn dé, torí pé àwọn ní Bishop Ládìgbòlù ló pè ní àwọn atóbimáṣe bá wí. Wọ́n ti sọ̀rọ̀ àwọn di ẹrù jẹjẹ, wọ́n ti sọ̀rọ̀ àwọn di nǹkan tí mo ṣe ń fà láti ẹ̀yìn wá ni pé tí mo fi ń sọ pé tó bá ṣe nǹkan kan tí ò dáa fún àwọn oníwèé ìròyìn, nǹkan tó wù wọ́n náà lè ṣe, torí kò sí alábàáwí fún wọn, kò sẹ́ta lè fẹjọ́ wọn sùn, ajá wọn ò lókùn lọ́rùn. Ìkẹtì á burú ju tó lógun lọ báyìí. Ó burú ju lógun lọ. Ó burú gan. Àti pé lákòókò ológun, àwọn ológun ò ní máa sọ pé ọ̀gá
ibi iṣẹ́ rédíò báyìí o àbí ọ̀gá ibi iṣẹ́ oní ìwé ìròyìn báyìí o ká lọ fi owó dí wọn lẹ́nu ká rà wọ́n fẹ́ pé gba àwọn tó ń ṣe lábẹ́ wọn tó jẹ́ àwọn oníròyìn lábẹ́ wọn àbáwọn agbóhùnsáfẹ́fẹ́ lábẹ́ wọn wọn ò lè tako ìjọba wọn àwọn sọ́jà wọn ológun ò ráyè gbogbo yẹn pé ọ̀gá pátápátá ní iléeṣẹ́ ABC paper àbí ọ̀gá pátápátá ní ABC radio kí n lọ rà á tí bá dẹ̀ ti rà á mo pa àwọn tó wà bẹ̀rẹ̀ nu mọ́ ẹnikẹ́ni tó bá wà níbi iṣẹ́ wọn tó gbọ́rọ̀ sí ọ̀gá tí mo ti rà ká jọ pópó àwọn òṣèlú lóde gbogbo yẹn kò sí ìlàkùkù ológun. So àwọn òṣìṣẹ́ ní àwa oníwèé ìròyìn lákòókò ológun a mọ̀ pé a ní ọ̀gá wa tí ò tó fowó rà bí ìgbà tí. ṣùgbọ́n wọ́n máa dẹ́rù bá yín gbà náà tẹ́ẹ̀ nílé kọ́. wọ́n lè dẹ́rù bá ṣùgbọ́n tó bá dẹ́rù bá wa a ní ọ̀gá tí wọ́n ò rà tó bá ìgbà tí mo kọ pé àwọn ọlọ́pàá wọ́n fi mọ́tò ṣe kábúkábú tí mo kọ police vehicles for as kábúkábú tó ń bú mi tó tì mí mọ́lé ìgbàjọba di ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta bàbá jọ́sẹ̀ ó ti pé Gawon gbé kí ló dé wọ́n tì mí sílẹ̀ ṣùgbọ́n kò sí yẹn nísinsìnyí. àwọn ọmọ ológun náà lé yín díẹ̀ kí ni ìrírí yín pẹ̀lú àwọn ológun. àwọn á sọ pé wọn ò tẹ̀ kí wọn láwọn gbé lọ sí court wọn àwọn ò ní arrest wọn máa lù ẹ̀bẹ̀ ní máa kú ní so ìgbà tí Ọbásanjọ́ tán lọ jó ilé Fẹlá tó ju ìyá ẹ̀ jáde látojú wíńdò pẹ̀tẹ́sì lókè méjì tó jẹ́ pé ikú ẹ̀ ní ìyá yẹn kú tí gbogbo tí wọ́n ti sọ pé pépà kankan gbọ́dọ̀ kọ́ táwọn adẹ̀ kọ́ ní sketch tí mo gbé lọ tí mo fúnra mi gbé dé toll gate lẹ́kọ̀ọ́ láti pé wọ́n tà ìgbà tó wá mú mi ní Agodi GRA tí mo ń gbá yẹn àwọn sọ́jà tó wà àwọn òkè wọ́n ní we don't arrest we just beat pé àwọn máa nà mí tí máa fi kú ni so láti Agodi GRA tí mo ń gbé títí dé sketch ní Dùgbẹ̀ wọ́n ná ṣégè sí mi lára ṣùgbọ́n mo mọ̀ pé ojú kan ni ṣùgbọ́n ń sìn nǹkan táwọn olóṣèlú máa ṣe fún ẹ ó fẹ́ lè tọ́ wọ́n ṣe ètò burú sí Fẹlá ṣùgbọ́n kò dàbí nǹkan táwọn olóṣèlú máa ṣe ìgbà tí mo kọ soldiers ìgbà táwọn ọlọ́gun tán lọ ń da Òṣòdì Òrùnjọ́ náà lọ́hùn 1974 tí mo á kọ sínú pépà pé àbí wèrè ni wọ́n tí mo kọ soldiers stones and sanity wọ́n gbé mi wọ́n nà mí ṣùgbọ́n kò tó ọjọ́ méjì mẹ́ta Joseph ti lọ bá wọn ó yàtọ̀ nísinsìnyí tó bá mú oníwèé ìròyìn kan ní APC paper ń sìn kó máa ka sam ni àbí kó lọ ní kó bá máa kéyà sí kó lọ́hún gbà wọn ni kò tí ọ̀gá ẹ̀ gan wọ́n ti fi sápò ẹni tó ní ABC radio yẹn wọ́n ti rà á ẹni tó ní ABC paper wọ́n ti rà á so yàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn so ẹni tó ń ṣiṣẹ́ ní irú àwọn ìwé ìròyìn àti rédíò nísinsìnyí orí báńdé ni orí wọn àti ẹlẹ́dàá wọn nìkan ló lè dáàbò bò wọn kì í ṣe pé ọ̀gá kan wà tó máa jà fún wọn kò sí. tí a bá wá wò báyìí ẹ̀yin náà ti ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nípa àti mú kí orílẹ̀-èdè Nàìjíríà yí padà pàápàá jùlọ kó bàa lè figagbága pẹ̀lú àwọn ilẹ̀ òkèrè tí gbogbo wa ń wò lọ́ọ̀kan ṣùgbọ́n láti ìgbà tẹ́ ti ń kọ ọ̀hún ṣé ìyàtọ̀ ti ń wà ṣé nǹkan ti ń yí padà mi ò rí yàtọ̀. pàápàá jùlọ ọmọ yín ti dórí àpèrè ìran Yorùbá ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ báyìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣé nǹkan ti padà lọ sọmù fún orílẹ̀-èdè Nàìjíríà ń tẹ́ ń béèrè fún gbà náà. nǹkan tí mò ń béèrè fún ni kó má sí ìrẹ́jẹ nǹkan tá à ń béèrè fún ni pé káwọn ará ìlú kan rí jẹ kan rí mu kan sùn kan rí gbé oṣù kan gbé orí lórí oṣù kàbí ọ̀nà ṣe ń sọ kan kí kára balẹ̀ kọ́kàn balẹ̀ kan rí jẹ kan rí mu kẹ́nìkan kan má gàbálẹ̀ wọn lórí kẹ́nìkan má fìyà jẹ wọ́n kí èèyàn máa lóun gbọ́mọ òun lọ ṣe ìdánwò káwọn ọlọ́pàá yìnbọn fún pípọ́ orípo ń sáré kó má sí gbogbo rádaràdá rédèrèdè ẹ̀ láti ń jà fún ó ṣe ní láàánú pé kàkà kí ewé àgbọn kó dẹ̀ ńṣe ló ń le sí